àkójúmọ́ níbi yòówù kí ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV 2 níbi tá a ti mú ìròyìn wá lájà àbálẹ̀ pẹ̀lú bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáyé. Ojú tẹ fún wọ̀wá ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ etí náà ò ní di. Ojúmọ́ ire, ojúmọ́ owó, ojúmọ́ ayọ̀, ojúmọ́ àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ Elédùmarè yóò ṣe tòní fún wa. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ká tó bọ́ sínú agbami ìròyìn, ẹ gbọ́ àwọn kókó tá a kó wá sórí ètò ọjọ́ ti tèmi. Àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí èyún NLC ni wọ́n ti kọ̀wé ìta gbangba kan sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìwọ́de gbogbogbò èyí tí ó fẹ́ wáyé lọ́sẹ̀ tí ń bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ọba aládé ti ìlú Kúta èyún Olówù ti ìlú Kúta ni ó ti bá àwọn tí ọ̀rọ̀ kan sọ̀rọ̀ lórí iléeṣẹ́ ìfọpo Dangote ìyún Dangote refinery wípé kí wọ́n jọ fi eégún tòlótò kí ohun gbogbo lè yọrí sí ibi tó dáa lórí ọ̀rọ̀ Dangote refinery náà. Ẹ̀wọ̀n gbére rèé o lórí Peter Odu pẹ̀lú ẹ̀sùn pé ó fi tipátìkúùkù bá ọmọ ọdún 13 láṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n bá dájọ́ ẹ̀wọ̀n gbére fún un. Ìfipábánilòpọ̀ òun ni ó ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn adigunjalè kan bí wọ́n ṣe fipá bá àwọn ọmọlé ẹ̀kọ́ gíga fásitì méjì kan lájọṣepọ̀ ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n kó dúkìá wọn lọ tán. Olúwo ti ìlú Ìwó ti sọ̀rọ̀ sókè nípa àwọn ọba aláyé tó kù nílẹ̀ Yorùbá. Ó ní gbogbo ọba tó bá ti ń bọ òrìṣà báyìí níṣe ni ó jẹ́ babaláwo, kì í sì ṣe ọba aládé nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Látàrí ìwọ́de gbogbogbò èyí tó fẹ́ wáyé káàkiri ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́sẹ̀ tó ń bọ̀ yìí, àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí èyún Nigeria Labour Congress NLC ni wọ́n ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu lábẹ́ ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà Joy Ajaero nínú lẹ́tà kan èyí tó kọ sí ààrẹ ọ̀hún tó pè ní ẹ tẹ́tí ìgbọ́ sí ti àwọn mẹ̀kúnnù tí wọ́n ń sọ. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ NLC yìí olófi ìròyìn náà léde lánàá òde yìí sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ìwọ́de tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe yìí òun ló ní àwọn bàbá àṣàlẹ̀ kan nínú, ṣùgbọ́n ní tó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ni pé kó tọpinpin àwọn bàbá àṣàlẹ̀ náà kí ó sì pè wọ́n sí ìpàdé mùúkẹ́lẹ́ níbi tí wọ́n yóò ti jọ ní ìtàkùrọ̀sọ láti wá ojútùú sí ilé kókó ètò wà ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè fòpin sí ìwọ́de èyí tí wọ́n fẹ́ ṣe lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀hún. Joy Ajaero sọ di mímọ̀ nínú lẹ́tà ìta gbangba tó kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé lótìtọ́ àti lódodo ó ní nǹkan ò fararọ pẹ̀lú bí adìẹ ṣe bà lókù báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà tára ò sì rokùn tára kò ṣe bẹ́ẹ̀ tí kò tún rọ adìrẹ náà. Ó ní ọ̀wọ́n gógó oúnjẹ, àìsí ètò ààbò àti ilé kókó ó ní ó ti dé ògóńgó àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tó sì ti mú wọn sún kan ògiri èyí tí wọ́n fi ní àwọn ń gbèrò láti ṣe ìwọ́de ìta gbangba káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní nítorí kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó mú sàlóògùn ó ní kí ó mọ bí yóò ṣe bá àwọn adarí ètò náà sọ̀rọ̀ kí wọ́n sì sọ̀rọ̀ náà nítùbí ìnùbí kí ìwọ́de náà kí ó má bàa wáyé. Ó ní torí tí ìwọ́de náà bá padà wáyé ní orílẹ̀‐èdè Nàìjíríà ní ṣe ni ó ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé tó ti dẹnu kodò tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni nǹkan ò sì tún ní lọ geere bó ṣe kó lọ látàrí ìwọ́de tí wọ́n ń ṣe ọ̀hún. Joy Ajaero tí ìdákẹ́ ó sọ di mímọ̀ wípé ohun gbogbo ló ti doríkodò bí ẹ̀rọ afami lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bó ti já sí wípé baálé ilé kò ní tọ́rọ́ bẹ́ẹ̀ ni kò ní kọ́bọ̀ tó lè fún àwọn ẹbí rẹ̀ láti fi jẹun. Àgídí àti agbára ó sì ní mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ní fi oúnjẹ òòjọ́ wọn jẹ lẹ́ẹ̀kan ṣoṣo lójúmọ́. Ó ní gbogbo èyí ó ní ó ti ka àwọn ènìyàn láyà tó sì yẹ kí ìjọba Bọ́lá Ahmed Tinubu kí wọ́n wá ojútùú sí ọ̀rọ̀ náà kó tó di wípé gbogbo ẹ̀ yóò di yanpanyanrin tí fọpọ̀ mọ́yọ̀ yóò padà wá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí.
ọba olówù ti ìlú Kúta èyún ọba Adékúnlé Oyèlúdé ó ní ó ti sọ̀rọ̀ sókè báyìí sí àwọn tí ọ̀rọ̀ kàn nípa ìdàgbàsókè àti ọ̀nà àbáyọ fún iléeṣẹ́ ìfọpo Dangote tó ń jẹ́ Dangote Refinery, èyí tó já sí wípé ó ti di awuyewuye tí ọ̀rọ̀ sì ń bẹ ní orí rẹ̀ báyìí. Ọba olówù ti ìlú Kúta ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ló sọ èyí di mímọ̀ nílùú Òṣogbo lánàá òde yìí lásìkò tó ń ṣe ìtàkùrọ̀sọ kan. Ó ní pẹ̀lú gbogbo tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú lọ́wọ́ yìí níṣẹ́ ló yẹ ká wọ ojútùú sí gbogbo ìṣòro èyí ó wù ká lè máa dojúkọ, pàápàá jùlọ nípa ọ̀wọ́n gógó epo èyí tó ti di yánpọnyánrin báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun rọ àwọn tí ọ̀rọ̀ kàn látàrí àjọ NNPC pẹ̀lú Dangote pé kí wọ́n jọ ìjókòó àlàáfíà láti wá ojútùú sí ṣíṣí Dangote Refinery náà tí yóò fi máa wúlò fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bí wọ́n ṣe ń fa gbọ́n mi sí omi òtó yìí ó ní kò lè mú èso rere kan wá fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí kì í ṣe pé ìjókòó àlàáfíà kí wọ́n sì mọ ọ̀nà tí wọn yóò gbà láti fi ṣe àtúnṣe àti àtúntò ohun tó ti fẹ́ máa mẹ́hẹ̀ nípa ṣíṣí Dangote Refinery náà tí ó lè máa jẹ́ àǹfààní fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Tí ẹ bá gbàgbé àmú ìròyìn wá fún wa lánàá òde yìí níbi tí ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Dangote ọ̀hún Aliko Dangote tó sọ di mímọ̀ wípé òun ti jọ̀wọ́ ara òun fún àjọ NNPC tó ń rí sí epo bẹntiró nílẹ̀ yìí wípé kí wọ́n gba rìfáínárì náà kí wọ́n rà á lọ́wọ́ òun kí wọ́n sì máa lò ó gẹ́gẹ́ bó ṣe tọ́. Ó ní wọ́n ti fẹ́ sọ òun lẹ́nu pẹ̀lú bó ṣe ní aládàájẹ àti onímọ̀tara ẹni nìkan ó ní òun fẹ́ yà lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ìfọpo ọ̀hún. Ó ní kán má wàá bá àbò orúkọ òun jẹ́ ìyún orúkọ rere tó sàn ju wúrà àti fàdákà lọ. Níṣe ni ó jọ̀wọ́ ara òun sílẹ̀ báyìí kí wọ́n máa lo iléeṣẹ́ ọ̀hún bó ṣe yẹ. Àmọ́ olówù ti Kúta ló ní ọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ níṣẹ́ ló yẹ kí wọ́n jọ jókòó sọ kí ó sì ní ìyanjú kí ó lè jẹ́ àǹfààní fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Peter Odu ti ṣe bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n gbére he o pẹ̀lú ẹ̀sùn pé ó fi tipátìkúùkù bá ọmọ ọdún 13 kan tó jẹ́ ọmọ ọ̀dọ̀ wọn ní àjọṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ilé-ẹjọ́ tó ń rí sí lílo ọmọ ní ìlòkulò àti fífipá bá ọmọ ní àṣepọ̀ ti ìpínlẹ̀ Èkó tó wà ní Ìkẹjà ó ní adájọ́ àgbà adájọ́ Rahmon Oshodi ló ti sọ wípé kí ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Peter Odu yìí kí ó lọ lo ìṣẹ̀mí rẹ̀ tó kù nínú ẹ̀wọ̀n títí ayérayé àìnípẹ̀kun látàrí pé ó fi tìpátìkúùkù bá ọmọ ọdún 13 kan láṣepọ̀. Ó ní pẹ̀lú ẹ̀rí tó máa jẹ́ mi ìṣó tó fojú hàn gbangba tó wà ní ilé ẹjọ́ báyìí níṣe ni ó fi hàn pé Peter Odu yìí ó ní ó wu ìwà náà tí ẹ̀rí máa jẹ́ mi ìṣó sì wà pẹ̀lú bó ti já sí wípé ọmọ ọdún 13 kan tí wọ́n fi sí ọ̀dọ̀ wọn kó máa ṣiṣẹ́ oṣù látàrí pé àwọn òbí rẹ̀ ò ní agbára láti lè rán ní ilé ẹ̀kọ́ ṣùgbọ́n wọ́n ní kó máa ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Peter Odu yìí tó sì já sí wípé kàkà tí yóò fi máa fún ọmọ náà ní tótó àti tó yẹ gẹ́gẹ́ bí owó oṣù àti ìtọ́jú tó péye níṣe ló na pọnranpọnran sí ọmọ ọdún 13 ọ̀hún tó sì di wípé ó fi tìpátìkúùkù bá ọmọ ọdún 13 náà ní àṣepọ̀. Wàyí o adájọ́ Rahmon Oshodi wá ní a kò ní síjú àánú wo olú èèyàn burúkú tó bá wu irú ìwà kò tọ́ bẹ́ẹ̀ ní àwùjọ torí bí a bá fi ọwọ́ pa á lórí tí a ní kó máa lọ níṣe làwọn èèyàn tó kù nígboro bíi tiẹ̀ ni wọn yóò tún ní agbára sí i láti máa wúru ìwà burúkú náà. Àmọ́ ìdájọ́ mi rèé níṣe ni kó máa lọ sí ẹ̀wọ̀n títí ayé àìnípẹ̀kun tí Jésù Kristi Olúwa wa tí ò fi padà dé títí láéláé àmín. Báyìí ni Rahmon Oshodi ṣe dájọ́ ọ̀daràn náà tó fi tìpátìkúùkù bá ọmọ ọdún 13 láṣepọ̀. Ìfipábánilòpọ̀ míì tún rèé pẹ̀lú bí àwọn adigunjalè ṣe ṣe bẹ́ẹ̀ bá àwọn akẹ́kọ̀ọ́ 2 kan ní àṣepọ̀ tìpátìkúùkù lẹ́yìn tí wọ́n kó dúkìá wọn lọ tán ní ilé ìwé gíga fásitì Taiso Láàrin University of Education èyí tó wà ní Ìjagun tó ń ṣe ti Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe fi tìpátìkúùkù bá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ 2 náà ní àṣepọ̀.
ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lójú òpó ayélujára WhatsApp rẹ̀. Ó ní lóòótọ́ àti lódodo ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe mú ẹjọ́ náà wá sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìgbẹ́bà ní ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ní nǹkan bíi dédé aago 12:00 àbọ̀ mọ́júmọ́ òní ó ní àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n gba àlejò àwọn adigunjalè ọ̀hún tí wọ́n sì kó ìbọn àti àdá wọlé tí wọ́n ní kí àwọn adigunjalè náà kó dúkìá wọn bíi tẹlifóònù àti àwọn àlùmọ́ọ́nì wọn kí wọ́n kó kalẹ̀. Lẹ́yìn tí wọ́n ṣe èyí tán ni wọ́n sì ní kí àwọn akẹ́kọ̀ọ́ náà kí wọ́n máa nìṣó nílé àkọ́kù kan níbi tí wọ́n ti fi tìpátìkúùkù bá àwọn akẹ́kọ̀ọ́ náà ní àjọṣepọ̀. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn láti ṣe àwárí àwọn ọ̀daràn náà tí àwọn yóò sì fi ojú wọn winá òfin pẹ̀lú bí wọ́n ṣe ṣe àwọn akẹ́kọ̀ọ́ náà ṣìbálá ṣìbolo látàrí ìbánilòpọ̀ tí wọ́n fi tẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà lọ́rùn dáadáa. Lábala ti olúwo ti ilẹ̀ Ìwó báyìí, ọba Abdulrasheed Akànbí tí ń jẹ́ Tẹ̀lúwàn ti olúwo ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ó ti sọ̀rọ̀ sókè báyìí sí àwọn ọba aláyé tó kù nílẹ̀ Yorùbá. Ó ní gbogbo ọba aláyé tó bá ti ń bọ òrìṣà nílẹ̀ Yorùbá ẹ má pè ní ọba mọ́, níṣe ló ti di babaláwo. Ó ní gbogbo ìbọ̀rìṣà àti àwọn ohun tí ò tọ́ míì tí àwọn ọba ń hù níṣe ló yẹ kí wọ́n pátì pẹ̀lú bí ojúṣe là tó yìí. Olúwo ti ilẹ̀ Ìwó tó sọ èyí di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ èyún Ali Ibrahim tán sọ èyí di mímọ̀ nílùú Ìwó lásìkò tí wọ́n ṣe àpèjẹ kan. Ibẹ̀ ló ti sọ̀rọ̀ yìí tó ní ìgbésẹ̀ tó ń gbé báyìí ni òun fẹ́ ṣe àkójọpọ̀ àwọn ọba aládé kọ̀ọ̀kan tó já sí pé wọ́n ti pa ìbọ̀rìṣà tì ní ìlú wọn tí àwọn yóò sì jọ ní ẹgbẹ́ kan táwọn yóò jọ máa ṣe. Ó tẹ̀síwájú wípé gbogbo ọba aládé tó bá ti ń bọ òrìṣà àbí ó ń bọ nǹkan míì tó yàtọ̀ sí Ọlọ́run Allah oníníṣe ni ó ti di ẹlẹ́bọ tó sì ti di babaláwo pọnranpọnran. Ó ní níbi tí ojúlàdé yìí lẹ́yìn ẹ̀sìn méjì tó gbajúmọ̀ ìyún ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni ó yẹ kí àwọn ọba aládé kí wọ́n máa ṣe. Ó ní ṣùgbọ́n ọba tó bá ti ń hu ìwà burúkú ọ̀hún tó ń bọ òrìṣà níṣe ni ó ti di babaláwo. Wọ́n sì máa fi ẹnu ọba pè é mọ́ pẹ̀lú bó ṣe já sí pé ohun gbogbo ló yẹ kó ti yí padà nílẹ̀ Yorùbá kí ìtẹ̀síwájú àti ìdàgbàsókè kó lè máa bá àṣà àti ìṣe Yorùbá dáadáa. Ó sọ èyí di mímọ̀ lánàá òde yìí nílùú Ìwó lẹ́yìn tó sọ ọ̀rọ̀ yìí jáde. Ó ní oríṣiríṣi ọ̀rọ̀ wá ń jáde lẹ́yìn rẹ̀ tí àwọn ènìyàn sì ń sọ wípé irú ọba aláyé wo ni tiẹ̀ tó ti ń fi ojú egbò tẹ́lẹ̀ pẹ̀lú bó ṣe gbàgbé àṣà àti ìṣe tó ń sọ gan pàtó. Wọ́n sì sọ di mímọ̀ wípé ọba Olúwo kò yẹ ní ọba pàápàá pẹ̀lú bí wọ́n ṣe sọ wípé gbogbo nǹkan ló ti dojú rẹ̀ kodò ní ilẹ̀ Ìwó àti nílẹ̀ Yorùbá káàkiri. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ́yìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà táàtún máa mú ìròyìn míì wá fún wa, orúkọ tèmi ò ní yí padà, Àyànfẹ́ Elédùmarè ni. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò rí wa gbọ́ lóòrèkóòrè.